gbogbo ẹ̀yin ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó dá èmi àti ẹ̀yin sí láti ti rí àyájọ́ ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà. Ní ọ̀sẹ̀ tó kọjá láti ṣe irú èso báyìí mọ́ tí dáúsìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀, èyí tí a ń pè ní ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Ní ìjẹ́jọ́ ohun tí a sọ̀rọ̀ lé lórí ni ṣíṣe àfihàn sùúrù àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nídìí okòwò wa. Ní agbára Ọlọ́run lónìí, a máa sọ̀rọ̀ lórí ìhùwàsí Kristẹni nídìí okòwò rẹ̀ nípa yíyẹ ìkan lára àwọn àmúyẹ tó ṣe pàtàkì wò, èyí tí a ń pè ní ìrẹ̀lẹ̀. Kí n tó máa tẹ̀síwájú, mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín kẹ́kẹ́ àwọn aráalé. Èmi ni ọmọ Ọlọ́run Johnson Ajibade Ọdúnládé. Gbogbo ẹ̀yin aráalé mo kí yín o. Ẹ ṣé, ẹ káàbọ̀. Màmá wa, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Èmi ni ọmọ Ọlọ́run Christiana Adébáyọ̀. Mo kí yín o. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àmín. Èmi gẹ́gẹ́ bí agbátẹrù àti atọ́nà fún ètò yìí lónìí, èmi ni ọmọ Ọlọ́run Ọ̀jọ̀gbọ́n Olúwàgbénga Orímògùnjẹ́, àlùfáà ní dáúsìsì Ifẹ̀. Bàbá wa, ẹ gbàdúrà fún wa ká tó máa tẹ̀síwájú. Ọlọ́run náà dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí. Agbẹ́yìnga Jèhófà tó pẹ́ yẹn Ọlọ́run wà láàrin wa. Wàá ké pè yín Olú Ọlọ́run àánú ẹ darapọ̀ mọ́ wa. Àmín. Àwọn tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí ní àṣálẹ́ yìí, Olú Ọlọ́run àánú ẹ jẹ́ kó fún wọn ní ìbùkún. Àmín. Gbogbo alápapọ̀ bàbá ẹ̀sùn rẹ̀ ayọ̀ lé wa lórí. Àmín. Ògo ní orúkọ Olúwa. Hallelujah. Gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a tó máa tẹ̀síwájú, a ní àwọn ìwé bíi mẹ́ta tí a fẹ́ kà tó máa jẹ́ atọ́nà fún ètò tí ò ní. Àwọn ló máa jẹ́ bíi òkúta tá a máa fi lélẹ̀, yanrìn àti sìmẹ́ǹtì tá a máa kó pọ̀ kí ohun tí a fẹ́ sọ lónìí kó lè yé wa, èyí tí a ń pè ní ìhùwàsí Kristẹni nídìí okòwò rẹ̀. Ohun tí a máa yẹ̀wò nínú ìhùwàsí òun ní ìrẹ̀lẹ̀. Bàbá wa, Yes. lẹ́tà Paul sí àwọn ará Fílípì orí 2 ẹsẹ̀ 5 sí 11. Ó kà báyìí pé ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwọ̀ ìránṣẹ́, a sì ṣe é ní àwòrán ènìyàn. Nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn, ó rẹ̀ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí dé ojú ikú, àní ikú orí igi àgbélébùú. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé lé orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ lé ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Bàbá. Àmín. Àmín. Màmá wa, ẹ bá wa ka ìwé òwe orí 15 ẹsẹ̀ 23. Ìbẹ̀rù Olúwa ni ẹ̀kọ́ ọgbọ́n, àti ṣáájú ọlá ni ìrẹ̀lẹ̀. Ìbẹ̀rù Olúwa ni kí ni o? Ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Láìsí ìbẹ̀rù Ọlọ́run kò sí ọgbọ́n, kò dẹ̀ sí ìrẹ̀lẹ̀. Bàbá wa, lẹ́tà èpísítélì Pétérù sí ènìyàn gbogbo orí 5 ẹsẹ̀ 6. Nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run, kí òun kí ó lè gbé yín ga lé àkókò. Praise the Lord. Hallelujah. Ohun tí a fẹ́ yẹ̀wò ní ìhùwàsí Kristẹni nídìí okòwò lónìí òun ni ìrẹ̀lẹ̀. Níbi tí bàbá wa kàgbẹ̀yìn yìí, ó fi yé èmi àti ẹ̀yin pé kí a rẹ ara wa sílẹ̀ lábẹ́ ọwọ́ Ọlọ́run tí ó lágbára. Ìpè Ọlọ́run tí ó lágbára yìí yóò gbé wa ga ní àkókò tí ó bá wọ̀, àkókò tó fi ògo fún. A gbọ́dọ̀ ṣáájú Ọlọ́run nínú ohun gbogbo. Ohun tí a fẹ́ mọlé lórí lónìí ni láti jẹ́ kí Kristẹni mọ̀ pé níní ẹ̀mí ìrẹ̀lẹ̀ nídìí okòwò ẹni yóò mú ìtẹ̀síwájú ńlá bá okòwò tí ènìyàn bá ń ṣe. Kò sì ní jẹ́ kí a darapọ̀ máa yé, nítorí Ọlọ́run kórìíra agbéraga, ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún onírẹ̀lẹ̀. Mo bẹ̀ gbogbo wa lónìí lábẹ́ àkóso Ọlọ́run
láti gba Ọlọ́run láàyè kó darí wa nínú ohun gbogbo. A rí ohun tí a sọ nípa Jésù. Wọ́n ní ẹni tí ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó bọ́ ọlá rẹ̀ sílẹ̀, ó bọ́ ẹwà rẹ̀ sílẹ̀, ó gbé àwòrán èmi àti ẹ̀yin wọ̀ nítorí ìgbàlà wa. Ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí, ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì. Ìrẹ̀lẹ̀ nídìí okòwò tàbí ní ibi iṣẹ́, ó túmọ̀ sí pé kí èmi àti ẹ̀yin kí a rí ara wa bí ẹni pé kì í ṣe àwa gan la dá iṣẹ́ yẹn sílẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwa la dá sílẹ̀. Ká rí ara wa bí ẹni pé kì í ṣe àwa la dá okòwò yẹn sílẹ̀. Ká rí ara wa bí alájọṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yẹn. Ó túmọ̀ sí pé a ti fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́, a sì ti gbà pé Ọlọ́run ni ó ń darí ohun gbogbo tá à ń ṣe ní ilé iṣẹ́ yẹn. Ìyẹn ní pé ọgbọ́n ọ̀run, ìmọ̀ ọ̀run, òye ọ̀run, ká yọ̀ǹda ara wa fún láti darí wa. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ yìí ni yóò jẹ́ kí a lè fi ẹ̀mí ìfẹ́ hàn sí àwọn òṣìṣẹ́ àti àwọn tí a bá da okòwò pọ̀. Eléyìí ni yóò jẹ́ kí inú Ọlọ́run kó dùn sí èmi àti ẹ̀yin, tó bẹ́ẹ̀ gẹ́ tí Ọlọ́run yóò fi rọ̀ òjò ìbùkún rẹ̀ sórí okòwò wa àti iṣẹ́ ọwọ́ wa. Kí ọ̀rọ̀ yìí kó lè ní ìtumọ̀, kó lè yé wa dáadáa. Àwọn bàbá wa àti màmá wa wọ́n ti gbáradì láti bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn ìbéèrè bíi mélòó kan tí a máa béèrè lọ́wọ́ wọn láti fi ọ̀nà wá ìdí tí ìrẹ̀lẹ̀ fi ṣe pàtàkì nínú ìhùwàsí wa níbi okòwò wa. Bàbá wa ní ṣókí, kí ni ìrẹ̀lẹ̀ túmọ̀ sí? Gẹ́gẹ́ bí a ti kà nínú àwọn ibi tí a ti kà, ìrẹ̀lẹ̀ túmọ̀ sí wípé a ti jọ̀wọ́ ara wa fún Ọlọ́run. Ohun gbogbo tí a ní a ti fi sílẹ̀ fún Ọlọ́run. A sì ń wo Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣepé ìgbàgbọ́ wa nínú ohun gbogbo tí a bá ń ṣe. A gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbé ọkàn òtítọ́ wọ̀ àti òdodo láàrin àwùjọ. Màmá wa, ǹjẹ́ ẹ ní àfikún sí ohun tí bàbá wa sọ? Àfikún tèmi ni pé ìrẹ̀lẹ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin nínú ohun gbogbo tí ènìyàn dáwọ́lé, pàápàá ohun gbogbo tá a ní láti jọ̀wọ́ rẹ̀ fún Ọlọ́run pé Ọlọ́run ló lo ohun gbogbo, òun ló sì ní wá. Praise the Lord. Hallelujah. Ìrẹ̀lẹ̀ jẹ́ ọ̀nà kan gbòógì tí a fi lè fi oore ọ̀fẹ́ Ọlọ́run hàn. Gẹ́gẹ́ bí màmá wa àti bàbá wa ti sọ, ìrẹ̀lẹ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin àṣeyọrí nínú ohun gbogbo tí ènìyàn bá ń ṣe. Ẹni tó bá máa lu àlùyọ, tó máa dé ibi gíga, tó máa kó àwọn ènìyàn jẹ, tó ń rí ògo àti ẹwà Ọlọ́run nínú ayé rẹ̀, ìrẹ̀lẹ̀ gbọ́dọ̀ jẹ́ àfojúsùn rẹ̀. Bàbá wa, mo fẹ́ kẹ́ ẹ sọ àwọn ìhùwàsí tí yóò máa farahàn nínú ayé onígbéraga. Tí a bá jẹ́ onígbéraga bóyá nítorí ọrọ̀ tí a ní tàbí ẹwà ni tàbí agbára ni, pé irú ẹni bẹ́ẹ̀ inú ìparun ló ń lọ. Inú ìparun ló ń lọ. Ẹni tó jọra ẹ̀ lójú. Ẹni tó jọra ẹ̀ lójú tó jẹ́ pé nǹkan tirẹ̀ nìkan òun ló máa ń dára lójú tirẹ̀. Tí ẹnìkan ló yé. Kò tí ẹnìkan ló máa ń yé. Òun ló mọ̀ ju gbogbo èèyàn lọ. Yes. So onígbéraga pẹ̀lú tó jẹ́ wípé gbogbo ó lè jẹ́ nítorí pé bóyá ipò tó wà ní tàbí ọ̀rọ̀ tó ní, ó tiẹ̀ lè jẹ́ ẹwà, ó lè jẹ́ wípé bóyá nítorí àwọn nǹkan tí àwọn òbí ẹ̀ ní ló ṣe ń ṣerú àwọn ìgbéraga bẹ́ẹ̀. Tí orú ẹni bẹ́ẹ̀ inú ìparun ló ń lọ níkẹyìn. Ẹ jẹ́ á wo ìwé òwe orí 28 ẹsẹ̀ 26. Ẹni tí ó gbẹ́kẹ̀lé aya rẹ̀ aṣiwèrè ni, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń fi ọgbọ́n rìn òun lè á gbàlà. Màmá wa, kí ni ó ń fi hàn nígbé ayé onígbéraga ń bẹ̀ yẹn? Ẹni tí ó gbẹ́ onígbéraga, a rí pé irú ẹni bẹ́ẹ̀ ìparun ni. Bíbélì gan jẹ́ kó yé wa pé ìgbéraga ló máa ń ṣíwájú ìparun. A rí pé Lúsíférì ó gbéraga pàápàá níwájú Ọlọ́run, ó di ẹni ìkọ̀sílẹ̀. Irú ẹni bí Ọlọ́run máa ń kọ̀ sílẹ̀, Ọlọ́run kì í gbọ́ tó nígbéraga. Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀. Àmín Jésù. Ohun tí ibẹ̀ yẹn ń sọ fún èmi àti ẹ̀yin àti àwa tá a tẹ́tí tẹ̀ ń gbọ́ wa, òun ní pé òmùgọ̀ ni ẹni tí ó gbẹ́kẹ̀lé ara rẹ̀.
ṣùgbọ́n ẹni tó ń fi ọgbọ́n rìn òun ló máa lu àlùyọ. ẹ jẹ́ á wo ìwé àìsáyà orí 3 ẹsẹ̀ 16 sí 17 bákan náà. kí ló sọ nípa onígbéraga? ó ní pẹ̀lúpẹ̀lú Olúwa wípé nítorí àwọn ọmọbìnrin Síónì gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, tí wọ́n rìn tí wọ́n sì yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà Olúwa yóò fi èépá lu àtàrí wọn, àwọn ọmọbìnrin Síónì, Olúwa yóò sì fi ìhòòhò wọn hàn. Ànírìn ní òhò. Àmín Jésù. tí a bá wo ohun tó ń ṣẹlẹ̀ lóde òní bàbá wa, kí lè rí pẹ̀lú ibi tá a kà yìí? tí ó gẹ́gẹ́ àti sọ, a rí wípé àwọn obìnrin ni ọ̀rọ̀ Ọlọ́run bá wí níbí ìjù, bóyá wọ́n ń torí ẹwà tí wọ́n ń ṣe ìgbéraga bá a ti rí lọ́pọ̀lọpọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa ní àkókò yìí. so Ọlọ́run jẹ́ kó yé wa, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa wípé irú àwọn wọ̀nyí tí Ọlọ́run bá ṣe tán tí pé ìdájọ́ Ọlọ́run bẹ̀ bọ̀ lórí agbéraga, tí Ọlọ́run bá ṣe tán tó máa ṣe ìdájọ́ wọn, kò ní jẹ́ nǹkan tí ó rọrùn. Nítorí náà ìrònúpìwàdà lọ́lọ́run fẹ́ kí agbéraga kó ronúpìwàdà kó má bàa wọ inú ìparun lọ. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. màmá wa, mo fẹ́ kẹ́ sọ ní ṣókí ohun tí gbígbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ tó túmọ̀ sí. ìgbé ayé onírẹ̀lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa ní ayọ̀ nínú Kristi gan. ìgbé ayé onírẹ̀lẹ̀ máa jẹ́ onísùúrù, onítẹríba, ó máa faradà nínú nǹkan tó wù tó ń là kọjá, ó máa faradà, ó máa rí ara rẹ̀ sílẹ̀ pé ohun tó wù tó ń là kọjá ó yí Ọlọ́run. bàbá wa, ǹjẹ́ ẹ ní àfikún? so irú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ ẹni tí ó rí ara rẹ̀ bíi aláìyẹ tó sì ń tọrọ fún àánú Ọlọ́run, gẹ́gẹ́ bí agbowó òde àti Farisí. a rí pé agbowó òde bẹ́ẹ̀ yẹn ó rẹ̀rẹ̀ sílẹ̀, ó ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, kò gbéra rẹ̀ ga. ẹ ṣé. tí a bá wo ìwé àìsáyà orí 62 ẹsẹ̀ 1, ó jẹ́ kó yé wa wípé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọkàn rẹ̀ ń wárìrì níwájú Olúwa, ní pàtàkì jùlọ nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá fi àṣírí rẹ̀ hàn ibi tó kù sí. ìwé Lúùkù tí a kà yẹn, tí àwọn bàbá wa ń sọ̀rọ̀ nípa Farisí àti agbowó òde, a rí i pé agbowó òde rí ara rẹ̀ gẹ́gẹ́ bí aláìyẹ níwájú Ọlọ́run, ó sì bẹ̀bẹ̀ fún àánú. ó bẹ̀bẹ̀ fún kíni? Fún àánú. ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá yọ sí wa, kí ni ìwùwà wa? a sọ pé tàlùfáà ló ń sọ, a lè máa sọ pé báyára lé wa kankan ló tiẹ̀ lọ rojọ́ wa fún, èyí tá a máa fi gbé ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ. nínú ìwé kejì Kíróníkà orí 24 ẹsẹ̀ 17, ó jẹ́ ẹni tó ń káàánú ẹ̀ṣẹ̀ ara rẹ̀ àti ẹ̀ṣẹ̀ ẹlòmíràn níwájú Ọlọ́run. àwa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lónìí, ǹjẹ́ à ń káàánú fún ẹ̀ṣẹ̀ wa? ọ̀pọ̀lọpọ̀ wa ìgbé ayé wa tẹ̀ ní pé a máa sọ pé àwọn ọjọ́ kan ń sùn, àwọn ọjọ́ kan ò màdúrà gbà, àwọn ọjọ́ kan ní aládùúrà, àwọn ọjọ́ kan lólórun. ǹjẹ́ à ń káàánú fún ara wa? torí pé ohun tí ìrẹ̀lẹ̀ jẹ́, Jésù gangan ni ìrẹ̀lẹ̀. wọ́n gbọ́dọ̀ rí Jésù nínú ìhùwàsí àti ìṣesí ènìyàn, wọ́n gbọ́dọ̀ rí Jésù nínú ìsọ̀rọ̀ ènìyàn, wọ́n gbọ́dọ̀ rí Jésù nínú iṣẹ́ ènìyàn. ohun tó ń sọ nìyẹn, Jeremáyà orí 24 ẹsẹ̀ 10. ó jẹ́ ká mọ̀ pé ẹni tí ó rí ara rẹ̀ sílẹ̀ níwájú Ọlọ́run ní gbogbo ìgbà, tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó sì ń pa òfin Ọlọ́run mọ́. mélòó nínú àwa onígbàlódé Kìrìsìtẹ́nì òní la bẹ̀rù Ọlọ́run, là ń rẹra wa sílẹ̀? mélòó nu wa ni wọ́n rí Kristi nínú ayé wa? Kristi gangan ní ìrẹ̀lẹ̀. mo gbà ládùúrà pé ìrẹ̀lẹ̀ ayé wa, ohun tí ìrẹ̀lẹ̀ dúró fún ayé wa. Àmín. ohun tí ìrẹ̀lẹ̀ dúró fún ayé wa. Àmín. màmá wa, kí ni àwọn àpẹẹrẹ ìhùwàsí tí a lè rí nínú ayé onírẹ̀lẹ̀? nínú ayé onírẹ̀lẹ̀, Ọlọ́run máa ń bu ọlá fún onírẹ̀lẹ̀. Ọlọ́run máa ń gbọ́ àdúrà onírẹ̀lẹ̀, nítorí pé ó bu ọlá fún Ọlọ́run. bí tá a kà gẹ́gẹ́ bí agbowó òde, yàrí pé ó bu ọlá fún Ọlọ́run, kò
kò gbé ara ẹ̀ lékè, ó rí ara ẹ̀ sílẹ̀, ọlọ́run dẹ̀ gbọ́ tiẹ̀, ó lọ ní ìdáláre. Ẹnikẹ́ni tó bá ti bu ọlá fún ọlọ́run gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀, ó máa ń lọ nínú ìdáláre níwájú ọlọ́run. bàbá wa ǹjẹ́ ní àfikún? Ní àfikún, àpẹẹrẹ ìhùwàsí ayé onírẹ̀lẹ̀, a máa rí ìtẹríba nínú ayé onírẹ̀lẹ̀. A jẹ́ olótìtọ́, ẹni tó ń sọ òtítọ́, ẹni tí kò kí ń ro ti ẹnìkan, ẹni tó ń gbègbè ayé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. A sì jẹ́ aláfarawé Jésù nínú ìwà àti ìṣe rẹ̀. ohun tí Jésù ò bá lè ṣe èèyàn ò gbọ́dọ̀ ṣe ní gbangba, ní kọ̀ọ̀kọ̀. Ẹnikẹ́ni, àpẹẹrẹ àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ rí ní kárí sí ni o, kárí Jésù nínú ayé wa. kárí Jésù nínú ohun gbogbo, kárí Jésù nínú ìhùwàsí wa, kárí Jésù nínú ìsọ̀rọ̀ sí wa, kárí Jésù nínú ìrìn ẹsẹ̀ wa, kárí Jésù nínú gbogbo ìdáwọ́lé wa. Jésù ò lè yíwèé, Jésù ò lè jalè, Jésù ò lè rọ́mọ nìkejì jẹ, Jésù ò lè jí mítà petrol nítorí pé ó fẹ́ tẹ́rẹ̀ lọ́rùn. Àwọn ìhùwàsí tó yẹ ká máa rí nínú ayé onírẹ̀lẹ̀ nìyẹn. Torí ẹnikẹ́ni tó bá jẹ́ onírẹ̀lẹ̀, ẹni tó ti dé Calvary, ẹni tí a ti wó palẹ̀, ẹni tí a ti ṣe iṣẹ́ abẹ ti ẹ̀mí fún, ẹni tí a ti túmọ̀. Mo gbà á ládùúrà pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá lé, Olúwa tú wa mọ́. Àmín. Olúwa tú wa mọ́. Àmín. Olúwa tú wa mọ́. Àmín. Kí a tó máa lọ, bàbá wa, kí ni àwọn àǹfààní tó wà nínú pé kí ènìyàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀? Ẹni tí ó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, gẹ́gẹ́ bí Jésù Olúwa wa ti sọ, irú ẹni bẹ́ẹ̀ á ní ìsinmi fún ọkàn rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kó tó gbàdúrà, Olúwa á gbọ́ àdúrà rẹ̀. Bákan náà, oore ọ̀fẹ́ àti ìbùkún lórí ohun gbogbo tí ó bá ń ṣe á jẹ́ tirẹ̀. Ẹlẹ́mìí ìrẹ̀lẹ̀, gbéga pẹ̀lú ìtẹ̀síwájú ó máa wà nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run á sì máa gbọ́ àdúrà onírẹ̀lẹ̀. Ẹ wo ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6. Ìwé Jákọ́bù. Ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i, nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kò ojú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Kí ni àǹfààní tí ẹ rí pé ó jẹ́ ti onírẹ̀lẹ̀ níbi tí ẹ kà yẹn? A rí i pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀. Tí gbogbo ẹ̀yin ará lé, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Tí a bá ní Bíbélì wa tàbí nígbà tá a bá parí, màá fẹ́ kẹ́ ẹ wo ìwé àwọn ọba kìíní orí 21 ẹsẹ̀ 17 títí dé 19. Ibẹ̀ yẹn ó fi hàn ohun tó yẹ kó jẹ́ àǹfààní ẹni tó bá ń gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀. Nígbà tí bàbá wa bẹ̀rẹ̀, àkọ́kọ́ ni pé ìrẹ̀lẹ̀ ó máa dípò ìgbéraga nínú ayé ènìyàn. Àǹfààní àkọ́kọ́ nìyẹn. Nígbà tí ìrẹ̀lẹ̀ bá dẹ̀ ti dípò ìgbéraga nínú ayé ènìyàn, Bíbélì fi yé wa pé Ọlọ́run kọ ojú ìjà sí tani o, Agbéraga. ó sì ń fi oore ọ̀fẹ́ fún tani, fún onírẹ̀lẹ̀. Ìkejì ni pé ìrẹ̀lẹ̀ máa yí ayé ènìyàn padà pátápátá. Ìyípadà ọkàn á dé báyàn, èrò ọkàn á yàtọ̀, ìhùwàsí á yàtọ̀, nítorí pé ìrẹ̀lẹ̀ fún rẹ̀ ó bẹ̀rẹ̀ láti inú ọkàn ni. Ẹni tó bá dẹ̀ ti àǹfààní àkọ́kọ́ ni pé ìyípadà máa dé bá ọkàn rẹ̀. Gbogbo èrò ẹ̀ ní gbogbogbò máa ṣe kí ni, ó máa jẹ́ rere, ó dẹ̀ máa yọrí sí rere, èrò wa yọrí sí rere. Àmín. Nípa ilé tí bàbá ti sọ, ìdájọ́ Ọlọ́run kò ní sí lórí tani o, lórí onírẹ̀lẹ̀, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run máa wà lórí kíni, lórí ènìyàn burúkú. Kí a tó parí, kí a tó máa lọ, ní ṣókí mọ̀mọ́ wa, kí lẹ fẹ́ kí àwọn ará ilé dìmú nípa ìrẹ̀lẹ̀ tó yẹ kó jẹ́ ìhùwàsí wọn nídìí okòwò wọn? Ohun tí mo fẹ́ káwọn ará ilé dìmú ni pé onírẹ̀lẹ̀ kì í jà, onírẹ̀lẹ̀ kì í yíwèé, onírẹ̀lẹ̀ kì í yàbí lásìkò bí owú, onírẹ̀lẹ̀ máa ń pa òfin Ọlọ́run mọ́, onírẹ̀lẹ̀ kì í yan odi, onírẹ̀lẹ̀ a máa ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà. Nítorí ìdí èyí, mo fẹ́ kí àwọn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, pàápàá wa tá ń gbọ́ wa nílé,
ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ nítorí pé Ọlọ́run kọ ojú agbéraga sí onígbéraga ọkàn. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ níbi iṣẹ́ wa, ká mọ̀ pé gbogbo tá a bá ní ti Olúwa ni. Ohunkóhun tọ́lọ́run bá fi fún ẹnì kọ̀ọ̀kan wa, ká mọ̀ rò pé báyà agbára wa ni tàbí ìmọ̀ wa tàbí mímọ̀ ṣe wa ni. Ká mọ̀ pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ni a fi ní. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bàbá wa ní ṣókí pẹ̀lú ohun tá a ti sọ yìí wípé ìrẹ̀lẹ̀ ló yẹ kó jẹ́ ìhùwàsí wa ní pàtàkì jùlọ àwọn ọmọlẹ́yìn Kristi nídìí okòwò wa, kí lẹ fẹ́ káwọn èèyàn kan dìmú ní ohun tí mo ṣókí? fẹ́ kí á dìmú púpọ̀ ni wípé kí á jẹ́ ẹni tí ó bẹ̀rù Olúwa. Ẹni tó bá bẹ̀rù Olúwa ó di dandan kó nírẹ̀lẹ̀ o. Nínú ohun gbogbo tó bá ń ṣe á jẹ́ olótìtọ́. À ń sọ̀rọ̀ nípa okòwò. Ọlọ́run ò fẹ́ kí á rẹ́ ọmọnìkejì wa jẹ. Ọ̀pọ̀ ló jẹ́ wípé wọ́n á gbìyànjú láti lè rí èrè púpọ̀. Wọ́n á máa rẹ́ ọmọnìkejì wọn jẹ, kò ń sọ̀nà tó dára pàápàá jùlọ fún àwọn onígbàgbọ́. Ká jẹ́ olótìtọ́ nídìí okòwò wa ní gbogbo ibi tí a bá ti ń ṣiṣẹ́, ká dẹ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Jésù fúnra ẹ̀ ní ìrẹ̀lẹ̀. Ìrẹ̀lẹ̀ ni kí ènìyàn rí ohun gbogbo bí Ọlọ́run ti rí, kí a sì rí ara wa bí Ọlọ́run ti rí wa. Ìrẹ̀lẹ̀ ni fífi ògo fún Ọlọ́run àti yíyin Ọlọ́run fún àwọn ohun tó ti ṣe, tó fẹ́ ṣe, tó tún máa ṣe nínú ayé wa. Àǹfààní Ọlọ́run fún orílẹ̀-èdè, àǹfààní Ọlọ́run fún orílẹ̀-èdè á lè wá sí ìmúṣẹ tí olórí bá jẹ́ onírẹ̀lẹ̀. Tí a bá wo ohun tó ń ṣẹlẹ̀ lóde òní, torí pé a ní olórí tó jẹ́ onírẹ̀lẹ̀ ló fi dàbẹ́ ní pé à ń pa rìdàrìdà lójú kan. Ẹnikẹ́ni tó bá dẹ̀ jẹ́ onírẹ̀lẹ̀ ó di dandan kó ohun gbogbo máa bọ́ sí fún. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tí a ní nínú gbogbo tí à ń là kọjá lónìí òun ni pé kí a gba àdúrà fún olórí tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tí ó sì ṣetán láti gba Ọlọ́run láàyè nínú ohun gbogbo tó bá ń ṣe. Mo bẹ̀ wá wípé àǹfààní tó wà fún wa ní pé tá bá jẹ́ onírẹ̀lẹ̀ òun ni ìbùkún Ọlọ́run. Ẹnìkan tẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀, ó ní àti dé ibi gíga níwájú Ọlọ́run òun ni ìtẹríba àti fífi ògo fún ipa tí Ọlọ́run fi fún ènìyàn. Ohun tí orílẹ̀-èdè wa nílò lónìí òun ni onírẹ̀lẹ̀, ẹni tí ẹ̀mí ìrẹ̀lẹ̀ ń gbé inú rẹ̀, tí ó sì ṣetán láti tẹ̀lé Ọlọ́run àti ìlànà Ọlọ́run, kì í ṣe fún ayé ẹnìkan ṣùgbọ́n fún orílẹ̀-èdè lápapọ̀. Mo gbà á ládùúrà wípé Ọlọ́run fúnra rẹ̀ á yan àwọn ènìyàn tó bẹ̀rù òun, tó sì ń gbé ìgbé ayé ti òun fún Ọlọ́run. Kí a tó máa lọ, ẹ jẹ́ á wo lẹ́tà Paul sí àwọn ará Fílípì orí kejì. Lẹ́tà Paul sí àwọn ará Fílípì orí kejì ẹsẹ̀ ìkẹfà. Ó kábàáyé pé Mo fẹ́ ká ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, ẹni tí ó jẹ́ àwòrán Ọlọ́run, tí kò kà sí ìwọra tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. Praise the Lord. Hallelujah. Ó fi hàn wá wípé Jésù, ẹni tí ó jẹ́ àwòrán Ọlọ́run, síbẹ̀ kò ka ipò jíjẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run sí ohun tí ìbá gbéléjú. Kí lèmi àti ẹ̀yin ń gbéléjú lónìí? Ògúlùtù lásán tá a bá sọ tó jẹ́ pé ó máa túká. Kí ló dé tó gba Ọlọ́run láàyè láti jẹ ohun gbogbo nínú ohun gbogbo? Á dáa fún wa. Oore ọ̀fẹ́ á tó fún wa. Ohun tí mo fẹ́ ká dìmú òun ni pé Jésù Kristi, ẹni tí ó jẹ́ àwòrán Ọlọ́run, síbẹ̀ kò ka ipò jíjẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run sí ohun tí òun ìbá gbéléjú. Má gbé ipò rẹ lójú. Tó o bá wà ní ipò gíga, jẹ́ kí ìrẹ̀lẹ̀ máa ṣe àkóso ayé rẹ. Níbi ọjà rẹ, jẹ́ kí ìrẹ̀lẹ̀ máa ṣe àkóso ayé rẹ. Bó bá jẹ́ pé ìwọ gan ló jẹ́ olùdásílẹ̀, jẹ́ kí ìrẹ̀lẹ̀ máa ṣe àkóso ayé rẹ. Nígbà tí ìrẹ̀lẹ̀ bá ń ṣe àkóso ayé rẹ ni àǹfààní àti ìbùkún Ọlọ́run ló tó lè jẹ́ tirẹ̀. Oore ọ̀fẹ́ Kristi á máa bá wa gbé. Àmín. Oore ọ̀fẹ́ Kristi á máa bá wa gbé. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tí ò yí padà, a gbé orúkọ yín ga, yín lógo fún gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yín, iṣẹ́ abẹ ti ẹ̀mí láti máa gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀. Bàbá, lórúkọ Jésù, ẹ ṣe nínú ayé wa. Àmín. Ìyípadà tó fi ògo fún orúkọ yín, bàbá, ẹ jẹ́ kó dé bá wa. Àmín. Ìbẹ̀rù tẹ̀yìn Ọlọ́run kó lè máa jọba. Àmín. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Nígbà tí ètò ìbá tún tẹ̀síwájú ní ijọ́ mẹ́jọ, a ò ní fi yín ṣàwátì. Àmín. Wọn ò ní fi àwa náà ṣàwátì. Àmín. Ẹ̀yin la ó máa bá, Àmín. àwa lẹ́ ó máa gbọ́. Àmín. Oore ọ̀fẹ́ Kristi ó tó fún yín. Ó dìgbà.